Búrẹ́dì aládùn rèé o. Bá mi lá ojú ẹ. Ẹ ra búrẹ́dì aládùn o. Aláyé ìyára náà kí ló ń ṣe? Búrẹ́dì aládùn rèé o. Ìyá oní búrẹ́dì. Ẹ káàsán o. Bàbá mi. Ẹ kú fàájì o. Number one. Epo wa. Throw me one. Ọ̀yá mi. Jésù. Ẹsẹ̀. Owó mi ti ká lójú ẹ̀. Gbogbo yẹn sìn. Wọ́n mi ò jogún lówó o. Abẹ́gi. Ẹ fún mi lówó mi. Ẹ fún lówó ẹ̀ náà. Ọba wìn. Ẹ sanwó ẹ̀. Bàbá, òkú òkè sanwó kó sí bíbá yìí. Jesus is Lord. Ẹgbẹ́rún ẹ mẹ́kù ẹ̀jọ̀. Ẹja pa. Bọ̀dá. Ẹ̀yin lè gba búrẹ́dì lọ́wọ́ mi àpò méjì àbọ̀ ni. Ẹ gbowó mi fún mi lọ́wọ́. Ẹ gbé tíré ní kẹ́ ẹ já papọ̀ mi báyìí. Ẹ fún mi lọ́wọ́ mi, ẹ sì yẹn ní mi lágbàlagbà. Ẹja kájọ. Ẹ bọ̀dá ẹ̀yin lè gbọ́ búrẹ́dì lọ́wọ́ mi. Orí mi o, orí mi o. Ẹ wá lé Number one. Tó alẹ́ dèrè. Sani ọba. Nínú bí wà lábẹ́sẹ̀ yìí. ló ń ṣe gbogbo yìí gan. Èmi gan pààyàn tẹ́lẹ̀ gan. I can save a day for evening time. Ẹ dájọ́. Ẹ dá búrẹ́dì yẹn. Ẹ kàn fi sílẹ̀ kó wà bẹ́ẹ̀ jẹ́. Máa yọ bàbá. Bàbá Àjàní, ẹ̀gbín mọ̀ jẹ́ mi lónìí o. Gbogbo ọjà tí mo tọ́ látàárọ̀ wọn ti gbà lọ́wọ́ mi o. Àwọn èrè burúkú wo? Àwọn tí ń fagbó lókè lání o. Àwọn tó máa ń dúró níbi òkè lọ. Tí wọ́n fagbó ti pa gbogbo ọjà mi tọ́ látàárọ̀. Dákun mi jẹ kọ́ sọ̀rọ̀ lọ́mọ. Ṣé ọ̀wọ́ náà bá wọn fagbó ni? Gbogbo sóòrè yìí. Jésù! Ń fagbó. Mo láwọn tó ń fagbó lókè lọ sórí ń bọ́ sórí ń kiri ọjà mi jẹ́jẹ́ ni. Ọjà tí ń kiri ni. Olórí bú náà ni ọmọ wa mi ọjọ́ kan sí omi. Sọ́wọ́n kọ́ bàbá jẹ̀ lọ́kọ̀ rẹ ni. Nínú tó lọ́wọ́ tó ní jòyè. Níbo náà wà? Níbo ó ń sọ ọ̀yá tó bẹ́ẹ̀. Wọ́n wà gbàgbà lórí ìyàwó mi. Nínú tó lọ́wọ́ tó ní jòyè. Ayé wọ́n ta lónìí. Orí náà dà mọ̀. Kìíní ṣe. Bali máa yẹ fún yín. Orí ni mo gbé yóò gbé mi débẹ̀. Ọlọ́run máa ń gbọ́ 100. Ilé pa ọmọ ẹ̀ náà. Àwọn olùkúrú bọ́ ọmọ wọn nù. Ọbẹ̀ bàbá jẹ̀ lọ́kọ̀ rẹ ni. Ó sọ fún ọ ní ọ́. Àtọ́ ìfọlọ́jú ọmọ lágbá mi lójú rẹ̀. Àwọn eléyìí. Àwọn ní àwọn náà ní gbogbo rẹ̀. Àwọn náà gbà gbogbo búrẹ́dì. Why are you running? Aláwọ̀ni. Bàbá Àjàní. Aláwọ̀ni. Bàbá Àjàní. Ẹ wá gbà mí. Bàbá Àjàní ẹ gbé búrẹ́dì mi. Ẹ gbé búrẹ́dì mi. Bàbá Àjàní. Bàbá Àjàní sọ́sọ́ sẹ́fẹ̀ sórí ibú. Bàbá Àjàní sórí Ọlọ́run. Mo ní. Ayé yìí o. Bàbá Àjàní. Mo fi mí lẹ̀. Bàbá Àjàní. Mo ní òfin mi lẹ̀. 70 years old man. Sọ́kàn mẹ́. Ọ̀rẹ́ pé ìsọkùnrin gidi. Ọwọ́ lọ gbà mí lé ọtí mọ́, wọ́n ti yàn mí jẹ́ gbé ọtí tẹ̀lé mi lọ. Ọwọ́ tó fi sọ́kàn mi kan wọ́n sọ ọ́ sá lọ ọ̀dúró mọ́. N ní sá lọ. Ẹ̀sọ́yẹ̀ gidi sọkùnrin gidi ọ̀dájọ́ pé mi. Ìyá Àjàní ṣe tó lè béèrè. Tí wọ́n rán sí mi kókó wá gbẹ̀mí. Ẹ̀mí rẹ̀ wo mo fẹ́ gbà. Ẹbí mi wo lò nígbà? Ó gbé mi kiri jà. Ó lọ yá o, àwọn kan yàn jẹ pẹ́pẹ́ sí o. Ọwọ́ níbọ̀ wá gbé wọn lọ́dọ̀ àwọn amúgbó. Fáwọn ọmọdé wọn ibùnà yẹ̀rì. Káwọn adá ń jókòó kan máa paná tó gbólójú mi. Àbí ọ̀kàrẹ̀. Ọkùnrin ni ọ́. Tó bá yẹ pé wọ́n túró ń dì mí ní sílẹ̀ tó ń gbomi mọ́lẹ̀ tó ń gbomi mọ́lẹ̀ báwo ṣe ní rí ìkẹ́kọ̀ọ́ tó sí. Wọ́n ṣe kiri. Jésù! Tó bá jẹ́ pé wọ́n bá gbàrú lára rẹ ni. Ìgbàlá bàbá tó mọ irú ọkùnrin tí mo jẹ́. Ẹni ọkùnrin Ìgbà tí mo ti tó ọmọ bí kò hàn. Wọ́n gbàrú láti ní kíni. Ní kíni. Ọmọbìnrin ọmọ mi. Ó ti dùn mí. Tó bá máa gbàrú ń di ẹ̀ ni. Tá gbàrú ń di ẹ̀. Ọba. Àgbẹ̀bí yóò kọ́ mi sọ́kọ̀ ọmọ ẹni pa mi. Ìkà burúkú.
tí bá ti bórí jẹ gan òpin sórí mi nílẹ̀ tó lè má wọ̀ ọmọ gbóhùn tó lè ká lọ mo jẹ̀ mọ́ tó dára mi mo jẹ̀ rò pé àwọn èèyàn lọ́sẹ̀ ni àmọ́gbó ọmọ ìwà lọ bá adájókòó agbẹ̀mí dè bẹ́ẹ̀. tábà ti bí yẹ ẹ̀dá ẹ̀ tó gbé òkè kó gbélé olórí ibú ọmọ kó gbé ẹsẹ̀ kó gbélé ọmọ kékeré olówó náà rẹ̀ tó wá sọ̀rọ̀ àrídí power bank tẹ́lẹ̀ bá gbà lọ tọ̀wọ́n gbà bọ̀ ilé ọgbà lọ tọ̀wọ́n gbà bọ̀ ẹ lẹ́ o Mr. Gbalangba ẹ wà kórìbù tí láti inú yàrá àrùn létí ẹ wà kórìbù bẹ́ẹ̀ mi láàrin ẹ wà máa gbé mi lọ́mọ lọ àbí bẹ́ẹ̀ kọ́ tẹ bá wá sọ ọmọ tẹ́ tó wèrè ara ẹ̀ di ọkọ̀ tipa ẹ wà wù àdálẹ̀ iwájú tá mi bí mo ṣe ń wù ọ̀hún mo dijú ní kíni tí n bá fi lè padà kọjú mi sí ọ gbérí ọmọ gbé ọ. There is God o. Ọmọ dáadáa ni ọ. Jésù. Ìmọ̀ tó wà fún un tí ó tilẹ̀ ni pé ẹ má pẹ́ o ẹ má pẹ́ o ẹ má pẹ́ o ọmọ jọ torí Ọlọ́run rọra gún o má gún o. ṣé màsíìnì kí n má gùn gùn. ìlọ́wọ́ kàn pẹ̀lú bùkátà tèmi lélẹ́yìí má gún o sọ̀rọ̀ mi yí ọ. ọmọ wọ́wẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà ní ọ́ ọmọ burúkú olórí ẹ̀ bí àgbọn mèrègùn ọmọ wọ́wẹ́ ọmọ burúkú. Àjàní. Jésù. kí n tiẹ̀. Mo lé mi lọ sí o. dákun fọwọ́ mi lẹ̀. Ilé fọwọ́ rẹ lẹ̀. wo obìnrin sọ́ra rẹ o sọ́ra rẹ o ní kíni bọ́ mu. Ọmọ mi ni. Ìbọn ọmọ mi ni. sọ fẹ́ máa gbọ́ orí ọwọ́ ọmọ rẹ ni. Egbò ìwọ sí. Alẹ́ wo lọ gbà bàbá Àjàní ilé lọ́wọ́. ọmọ tó fún un tí ó ṣẹlẹ̀ ni pé àlùbáríkà fojú tó lélẹ̀ tí ó lè ná ń bẹ̀. Bàbá Àjàní. Ọ̀ ní náwó yìí. sọ́ra rẹ o Ó yẹ báńkò. sọ́ra rẹ o Báńkò o. sọ́ra rẹ o. ọ̀dà já lọ lónìí. Ó yà kánú. ọmọ burúkú wọn náà kọ́ lọ́kọ́ ọmọ ní kọ̀ọ̀kọ̀ aláwọ̀ bù. wá ọmọ dáadáa lọ́kàn tó yọ báyìí ara mi kàn ti gírígírí ni wọ́n lórúkọ rẹ ti jẹ́. Rachel ló kọ mi bàbá. Rachel ó kọ dáadáa ni ó kọ ń dáa bí mo ṣe ń wú ọlọ́kùnrin ní ọmọ yìí fún mi wú ọmọ yìí dájúdájú áńgẹ́lì lórúkọ rẹ ọmọ jẹ́ lẹ́ mo mọ̀ lọ́rọ̀ fún mi fẹ́ bọ̀ sọ. Ṣé kò sí bàbá? àbúrò kò lè o ọ̀rọ̀ náà ni pé mo nífẹ̀ẹ́ rẹ̀ inú mi ló sì ń tọ́ba lè fẹ́ mi. ó dẹnu ọ̀rọ̀ àyàn bí ó dẹnu máa wo tí mo kó lọ yìí oríṣiríṣi ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni oríṣiríṣi mẹ́rin àbí tọ́ba ilé ìgbà kan mi n kò mẹ́rin n kò lè ọlọ́ba yìí ọwọ́ àmọ́ tẹ̀ bó ṣe báyìí lọ́mọ tẹ̀ báyìí ọkọ̀ lọ ó kún ni owó ẹ̀ kún síbẹ̀ ni ọkọ̀ ọmọ tó sì mọ̀ kan tó bá wù ọ́ àbí ibo ló ṣe rí sí. Kò sí wàhálà. Jésù. What type of plane is it? Wọ́n tó ṣẹlẹ̀ ilé mi ò jìnnà sí àyìn tí a máa lọ. Kò sí wàhálà bàbá ìyá máa. ọmọ dáadáa ọmọ náà ọmọ dáadáa. ọmọ dáadáa nǹkan bẹ lára rẹ o. Ọba yìí náà ẹ̀ kéré. Ayé mi tèmi bá mi. gbogbo ara mi jíjà ni èmi máa jíjà àwọn èèyàn ni àwọn jíjà àwọn èèyàn ni ní kí ni àbí mi kọ́. Ó dáa bàbá. Èkó tẹ́lẹ̀ máa fún mi nǹkan. tọrọ ni parọ́ àbí ńláde wọn á jẹ àrùn ni. Bàbá wa kun píìnì ẹ̀. Píìnì kan tẹ́ kó fún mi. orí mi ooo. Bàbá kí ló sórí yín? irú ẹgbẹ́ wo ló wá sí mi báyìí òun rántí bèrè lọ́wọ́ bàbá mi ni. Bàbá yín ibo ló ń wà? bàbá mi Don't know why it's Ó going lè on. pẹ́ fẹ́ tẹ̀lé wọn lọ. irú ọ̀rọ̀ burúkú wà. Ṣé àbọ̀ kan tẹ́ bá mi sọ ìgbà tá à ń bọ̀? Ẹ ti jì mí nínú ilé wá sọ pé ẹ̀rọ ti pín ní. Bàbá ó ṣe mí kí n pa yín dànù ni. má pa mí o. Àbí kí n kàn dànù ni. má bínú. Bàbá ẹ̀dá ìjọ mi ẹgbà yẹ kí n kàn dànù ni. ó yẹ kó kàn dànù. ó yẹ kó kàn dànù. bàbá Àjàní
ọ̀dà léèyàn èmi náà mọ̀ olúwa o. mo kọ́kọ́ gbé ngogo kò lọ mo gbé 1.5. gbàyí lọ́la ẹ̀rùn ló ń sọ ẹ̀rùn ní ẹ̀bùn mi wọn. òdodo lówó ìgbà ìlọ́la ẹ̀rùn ló ń sọ ẹ̀rùn ní ẹ̀bùn mi wọn. Òṣùpá ọkọ̀ yàtì. Àánú. Sáà dádì mi. Bọ́bí. Bóò ni? Pẹ̀lẹ́. Ìyá rẹ̀ ń kọ́? Ọ̀dẹ̀ lágbàlá. Ọ̀dà bó ti ẹ̀fẹ́ bí ó lè lọ ọ̀gá. Dákun ọmọkùnrin tí ọwọ́ wá ń jù ní tó bùn lówó tẹ́jọ jáde ò ń rí mọ́. Ò ṣé yẹn olórí burúkú mà nìyẹn tiẹ̀ olórí burúkú ayé àtọ̀hún tẹ̀sí ní kó mọ̀ pé nọ́mbà mi mọ́. Kí ló ṣe? Ọjọ́ kìíní àná tèmi àti ẹ̀ tó wá síbi bíi tó ní kémi àtúnjọ jáde tó fi fún yín lówó yẹn. Ọ̀sẹ̀ tó dẹ̀ ti ra nǹkan fẹ́mi nọ́mà kódà mo ti jẹ mo ti mu ló bá sọ fún mi pé ẹ̀hún ti búùkù rúùmù kémi jẹ́ kí a wọ yàrá. Jésù! Ọwọ́ àtẹ̀lé. Èmi tẹ̀lé kẹ́ mo sọ pé mi ò lè lọ o mo sọ pé mi ò lè lọ mo lè kún wájú. Ojú mi tàn mí jẹ bí mo ṣe wo orí ẹ̀ tó kún bọ́ọ̀kù mo ti mọ̀ pé orí kẹlẹ̀dì nǹkan burúkú ní òkú bẹ́ẹ̀ o ọkàn mi wá sọ mi pé ọmọbìnrin sọ sì lè tí èèyàn sì ni ṣùgbọ́n ń gbọ́ lọ mo ti mọ̀ pé ọ̀dà ọlọ́run ó mú bóyá èso orí bí àgbẹ̀mìrègùn kó tún padà wá sí àárín iwájú tàmí bíbẹ̀ ń rí i pé mo fàdà gé ẹsẹ̀ rẹ̀ dànù. mo wọrí mi ti ní kó mọ̀ pé nọ́mbà mi mọ́. kó mọ̀ pé mọ́ ni o. kó mọ̀ pé nọ́mbà mi mọ́. kódà mo ti rẹ́ lómi gan. Jésù! mo ti rẹ́ lómi. kódà mo fẹ́ jáde gan lẹ pè mí mo ká tó rí ìṣẹ́jú mẹ́ta báyìí yóò débi bí. mo ti rẹ́ lómi. yóò dá. kódà ká tó rí ìṣẹ́jú mẹ́ta sí yóò débi bí. Tala wọn. Ẹ ra o. mo sọ fún yín náà lọ. ẹni tí mo sọ fún yín ló dé o. Ọ̀dà. Ó dáa mo rí yín náà. Ń bá ẹ lọ. Mo fẹ́ sáré dé ìta ni ànípẹ́ dé. Ọ̀kẹ́ ọ̀dà. Ọ̀dà. Ọ̀yá. Dáàdì mi. Àjọ ń lọ ni. Ibo la jọ ń lọ. Níbi tẹ́ ń lọ. Kẹ́ ẹ débẹ̀ kó tún ní oṣù nínú yàrá. Kò yé mi o, ẹ lè tẹ̀lé wa. Kí má tẹ̀lé jáde. Kí má tẹ̀lé jáde kẹ́gbẹ́ lọ́jọ́ ní ọlọ́gba yàrá. Kí wọ́n náà tún mú lọ́kọ́ tó lọ gbé tó ń wọ́n ní yàrá. Kò burú ọjọ́ gẹ̀ẹ́tì ẹ̀fọ́ àpapọ̀ náà nìṣẹ́ kálọ́kádé náà ní kò burú. Àánú ṣe dáàdì ni. Ṣé kò sí ẹni? Jésù! Kò sí kankan láti fẹ́ máa sọ̀rọ̀ sí dáàdì mi. No, kò rí bẹ́ẹ̀ náà. Dáàdì ẹ máa wo ìfẹ́ Dáàdì mi Kì í má wọ̀rí. Ẹ fẹ́ gẹ̀ẹ́tì kan ni. Ọ̀dà mo ti gbọ́ nso. Dáàdì tó bá dẹ̀ láwọn fẹ́ lọ láti lè ẹ jẹ́ kó jòkó náà jòkó wà ó kì í tiẹ̀. Dáàdì yẹ kí n kíkì so tó máa start báyẹn ni. Ẹ lọ àbí ọyẹ ẹgbẹ́ yóò lọ ẹ padà bọ́ ọmọ wa bá mi nulẹ̀ aláwọ̀ bí burúkú ọmọ ọ̀yà díẹ̀ ló kún kọ̀ọ̀kan yòókù tó kùtà láàrin. Ọ̀dà kò burú. Ó ti gbé ọmọ burúkú yìí lọ o. Ẹ káàárọ̀ o, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú rọ̀lẹ́, ẹ sì káalẹ́. Káàkiri gbogbo ibi tí Ọlọ́run bá ti kádàrá kẹ́ mọ́ rí mi wò lásìkò yìí. Mo kí yín. Orúkọ mi ni Adéwálé Múdàsírù Bíntínláyé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Bàbá Àjàní. Ọpẹ́ olóore àdúgbò tán ni àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì wa pátápátá tí ẹ̀ ń wo gbogbo àwọn sinimá tá à ń gbé jáde lórí ìkànnì wa yìí. Ọpẹ́ olóore àdáadáa tán àbùdíntolókun àbùdíntolọ́sà gbogbo ibi tẹ́ ẹ ti ń rí owó tẹ́ fi ń ra dátà tẹ́yìn bá wá wo gbogbo àwọn sinimá wa tá à ń gbé jáde Ọlọ́run Elédùmarè yóò máa fi ọ̀pọ̀ rọ́pò. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀wọ́ tí ẹ bá ti ń bá wa wo àwọn sinimá náà lórí channel lórí ìkànnì tá a wà yìí dákun ẹ máa bá wa subscribe lórí ẹ máa bá wa like ẹ máa bá wa comment fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ fẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan tí eré ìdímọ́tà ń gbé jáde lórí ìkànnì ẹ bá wa comment lọ́dà comment section
tó bá ní gbogbo ibi tí àtìkù díẹ̀ káàtó ìlà wà lọ́yẹ̀ bá wa sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ní ti léyìí ilé àtọ́lẹ́ nìkan yóò ní dàrú ọlọ́run máa gbogbo ní ọwọ́ sókè sí àtúntẹ̀jù nìkan. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ ní àwọn ìmọ̀ràn kan tẹ́ fẹ́ gbà wá tàbí ẹ̀yin wò pé ó wù yín láti darapọ̀ mọ́ gúrùpù wa yìí ẹ lè pè wá sórí àwọn nọ́mbà tó wà nísàlẹ̀ àwọn sinimá yìí ẹ pè wá sórí ẹ̀ gbogbo ẹ̀yin fáǹsì wa tẹ́ wà lókè òkun a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè wá a sì dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo àwọn ìmọ̀ràn tí ẹ ń fún wa Ọlọ́run máa wà pẹ̀lú gbogbo wa ẹ ṣé a dúpẹ́ o ire o. Dapsy Concept ìròyìn ò dáfojú bá o oríṣẹ́ ńlá mojú bá o iṣẹ́ ńlá náà ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókòṣó kékeré kọ́lẹ̀ fàlọ́dàn òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ rẹ́kọ̀ṣọ́ pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbò Government Ondo State pé 08138470718 tàbí 08075581047 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.